Ẹjọ Dájọ Ikú fún Rin Nínú Afurasí Márùn fún Ìkọlù Ìjọ Kátólíkì Nílùú Ọwọ tí wọ́n sì pa èèyàn 41 lọ́dún 2022. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Emeka Nwite ó mà sọ wípé mẹ́rin nínú àwọn afurasí yìí ó mà wà nínú ẹgbẹ́ agbésùmọ̀mí tí a mọ̀ sí ISWAP tí wọ́n sì lọ́wọ́ nínú ìwà ìpànìyàn èyí tó wáyé ní ìlú Ọwọ, ṣùgbọ́n ẹnì karùn-ún wọn kò mọ̀ lọ́wọ́ níbẹ̀. Adájọ́ ní gbogbo ẹ̀sùn mẹ́sàn-án tí wọ́n fi kan àwọn mẹ́rin yìí ó ní wọ́n má jẹ̀bi rẹ̀, tí adájọ́ sì dá ẹnì karùn-ún sílẹ̀. Ilé ẹjọ́ ti dá ẹjọ́ ikú fún wọn, ìyẹn àwọn mẹ́rin afurasí yìí, wípé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ọrùn wọn. Ilé ẹjọ́ sì ti dá ẹnì karùn-ún sílẹ̀ pé kò má jẹ̀bi ẹ̀sùn tí wọ́n má fi kàn án. Ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ní olú-ìlú orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní wọ́n mà ti gbé ìdájọ́ náà kalẹ̀ lórí àwọn afurasí tí wọ́n mà fi ẹ̀sùn kàn pé wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn ìjọ àgùdà St. Francis Catholic Church ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ìkọlù náà tó mà wáyé ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022, nínú èyí tí olùjọsìn 41 ó ti jáde láyé tí 40 mìíràn tó sì farapa. Ìjọba àpapọ̀ ń fi ẹ̀sùn mẹ́sàn-án tó mà dá lórí ìgbésùmọ̀mí kan àwọn márùn-ún níwájú onídàájọ́ Emeka Nwite ti ilé ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá. Ìjọba àpapọ̀ ó mà tó sọ níwájú ilé ẹjọ́ ọ̀hún ṣáájú pé àwọn afurasí náà Idris Omeiza, Alkazim Idris, Jami Abdulmalik, Abdulalim Idris àti Momo Abubakar ó wà lára ikọ̀ agbésùmọ̀mí lábẹ́ Al-Shabab ní ìpínlẹ̀ ti Kogi. Adájọ́ Nwite ó wá dájọ́ ikú fún àwọn mẹ́rin nínú wọn, yìí pé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ọrùn wọn. Ó ní ẹnì karùn-ún kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworld TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú yóò fọ̀ nínú ayé mi àti yín, àmín.